Ẹ káàbọ̀ padà sórí ìkànnì YouTube. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tí a fún yín lórí ọ̀fẹ́ àti àǹfààní láti wà lórí agbágbé yìí, ẹ má gbàgbé kẹ́ bá tẹ subscription button àti notification bell so that gbogbo ìgbà tá bá ti ń fi sinimá bí eléyìí sí orí ìkànnì yìí ẹ máa rí bó ṣe ń lọ àti review àti gbogbo ẹ máa rí bó ṣe ń lọ. Sinimá wo la mú wá fún yín ní ọjọ́ tòní gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé àwọn òkè ń hera tí ò bá ti ní ọmọ nínú. Ẹ mọ̀ pé àwọn sinimá tó bá nítumọ̀ tó bá dọ́ṣọ̀ yẹn làwa sábà máa mú wá lórí ìkànnì yìí yẹn ní àwọn review tí àwa máa mú wá àti ibi tí ẹ̀yin ti lè rí wò. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé sinimá ti pọ̀ jáǹtìrẹrẹ lórí ayélujára lónìí, àtẹ́lẹ̀ tó nítumọ̀ àtẹ́lẹ̀ tí ò nítumọ̀, ṣùgbọ́n àwọn tó bá ti ní ìtumọ̀ yẹn lè máa bá lórí channel wa. Omije Ọjọ́ kan ìyẹn la mú wá o. Omije Ọjọ́ kan yẹn ní Yorùbá film tó ń gbóná fẹ̀lifẹ̀li tí a mú wá fún yín ní ọjọ́ ti òní. Àwọn òṣèré jàǹkànjàǹkàn ló kópa ń bẹ̀ wò. Àwọn bíi Odunlade, ọmọ Adekola, Biola, Adekunle, Feranmi, Oyalowo, Owólabí, Àjàsá, ọ̀gá ọlọ́pàá pátápátá nínú Yorùbá film. Àwọn ló kópa nínú sinimá yìí. Kọ́lọ́run kó ṣàánú wa o. Kọ́ máa ráyé má pa kádàrá wa dà sáìdá. Ìṣòro dọ́ṣọ̀, ìṣòro pọ̀ nínú sinimá yìí gan-an. A rí pé àwọn obìnrin méjì kan wà tó jẹ́ wípé ṣé Oyalowo làwọn kọ́ fẹ́ sọ̀rọ̀ lé lórí ni àbí Adekunle. Ìṣòro tó ń bá wọn fẹ́ra nínú sinimá yìí ó ní agbára. Ọlọ́run kó ṣàánú wa. Báwo lèyìn ó sì máa gbọ́ lù tí ó mọ̀ gbọ́ lọ́jọ́ pé yóò wà níbi àjọyọ̀ tó jẹ́ wípé tájọyọ̀ bá ń lọ lọ́wọ́ tínú kálukú ń dùn tán ń jó tán ń yọ̀, ẹkún ní ó bù sí tiẹ̀ o. Nígbà tó bá rà àwọn àǹjẹ̀nú tán gbé ke wá fún ó yá dandan àtíkè àtọ̀rẹ́ náà ó gbé wá fún bóyá mọ́ sunkún sínú àbọ̀ yìí àtọ̀rẹ́ lẹ́gbẹ̀ẹ́ kan tó náà ó sì bẹ̀rẹ̀ ẹkún láàrin gbogbo tí gbogbo ayé ti ń jó tán ti ń yọ̀. Ẹ rí pé nǹkan míì ti dé. Ọlọ́run kó ṣàánú wa. Kó má jẹ́ ká rí wàhálà, kó máa ráyé, má ṣètánà di ìwà. Gbogbo ẹ̀yin tí ẹ láǹfààní láti wo review yìí, mo gbà á ládùúrà wípé ọmọ aráyé ò ní rí yín mú o. Ẹ ní tẹ aṣọ àgbà mọ́lẹ̀ níbi tí ilẹ̀ ti lójú ẹ̀ ní tẹ́lẹ̀ mọ́lẹ̀ o. Ẹ ní ṣìṣe, ẹ ní sìrìn, ẹ ní kó sọ́wọ́ lọ́wọ́. Odunlade Adekola bàbá olówó tó lówó yàrá tó jẹ́ wípé àtọ̀ṣìṣẹ́ àtẹ ẹbí àtàrà làwọn ń fowó mọ̀, ṣùgbọ́n tó jẹ́ wípé àwọn yìí jáde nínú ilé o tó jẹ́ wọ́n ń gbowó wá bá wọn tí ò wá sí ẹni tó mọ ibi tí wọ́n ti ẹ̀ sí. Bóyá ṣògùn owó ni o, bóyá àwọn ò ṣògùn owó ni o, wọ́n á ṣàgbówó wálé fún Odunlade Adekola. Ló fi jẹ́ wípé ẹ̀rù gan ti ń ba ìyàwó, ẹ̀rù ń ba gbogbo àwọn ọ̀rẹ́ tó ń bá a rìn pé bọ̀dí yìí ò lówó tẹ́lẹ̀, owó ìwá dé lójijì, bó dẹ̀ sì wá lówó tó yìí gan kì í jáde. Ẹ̀kọ̀ọ̀kan ló máa ń lọ ọ́fíìsì, àwọn ọmọ iṣẹ́ kan mójútó sẹ́ni. Ṣé a lè sọ pé Odunlade ni? Àǹtí wa tán rùn kárí ayé náà tó jẹ́ wípé òórùn ni gbogbo ibi tán bá ti dé òórùn ni. Kò sí pẹ̀fúùmù tán lè lò, kò sí wẹ̀ tán lè wẹ̀, wọ́n máa ń rùn káàkiri ni. Ibo náà ti kó ní tiwọn o, níbo gangan náà ti kó ní tiwọn. Nínú apá kejì sinimá yìí láti máa rí ẹ wò. Tẹ́ ẹ bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa, tẹ́ ẹ tí ì wo Omije Ọjọ́ kan, ẹ wò ẹ sáré tara ṣàṣà ẹ lọ sí orí Yorùbá Plus TV lórí YouTube. Ibẹ̀lẹ̀ ti máa rí o. Ẹ kàn tẹ́ síbẹ̀ Omije Ọjọ́ kan. Ẹ jẹ́ ká jọ wò, ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ lé lórí ìṣòro tó dé bá àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí. Bàbá olówó tó ń rówó láì lọ bí iṣẹ́, àǹtí ẹlẹ́kún tó jẹ́ wípé níbi tó bá ti ń jó tó ti ń yọ̀ ládédé kó pankẹ́rẹ́ wá bá tá bẹ̀rẹ̀ sí ní sunkún, àbí àǹtí tó jẹ́ wípé òórùn ní tiwọn, kò sí gbogbo ibi tó bá ti lè dé wọ́n máa ń rùn káàkiri ayé ni. Bó lẹ rò pé wọ́n ti fara káásá? Ọlọ́run ní jẹ́ káwa náà fara káásá o. Àní tẹ̀sán àgbà mọ́lẹ̀ o. Bó lẹ rò pé wọ́n ti fara káásá? Ẹ já pàdé nínú apá kejì sinimá yìí. Káwo bó ti máa jẹ́, káwo bó ti máa rí. Tó bá wá jẹ́ pé ẹ̀yin ni Odunlade Adekola nínú sinimá yìí tí ò ṣògùn owó tó ń rí orí ọ̀fẹ́ gbà bí eléyìí tó ń gbowó wá fún, ẹ jọ̀wọ́ ṣé ẹ̀rù máa bà yín ni àbí kò ní bà yín? Àbẹ́yìn máa orí ọlọ́run níjẹ́ ojú ẹ máa gbowó lọ. Ẹ wo, ẹ bá wa subscribe sórí ìkànnì YouTube yìí. Ẹ ṣe bẹ́ẹ̀. Dàbọ̀. Ọ̀rọ̀ tó ń sọ